ẹ gbà mí, àwọn Fúlàní kàbá fẹ́ pa mí nítorí ọ̀rọ̀ fuel subsidy. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ọlọ́lá jùlọ gómìnà ẹnjìníà gọ́vnà Ṣèyí Mákindé, wọ́n ti approve, wọ́n dẹ̀ ti accept security network Olóyè Igboho àti gbogbo àwọn local security láti ṣiṣẹ́ pẹ̀lú Ọ̀yọ́ state government láti lè rí pé wọ́n capture gbogbo àwọn agbénipa ajínigbé. Ibi tá a ti ń sọ yẹn lọ, Olóyè Igboho ti bẹ̀rẹ̀ iṣẹ́ officially nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn ajínipa, àwọn ajínigbé agbénipa èyí tí wọ́n ti lọ ṣe jàǹbá fún àwọn bàbá àgbàlagbà. Ọmọ Yorùbá, nǹkan mẹ́ta mo mú wá fún yín, a kú oríire. Congratulations, congratulations, congratulations. A kú oríire ọmọ Yorùbá, oríire ńlá gbà lélẹ́yìí. Olóyè Igboho ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú páálí báyìí, kò sí àní-àní. Iṣẹ́ ti bẹ̀rẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ local vigilante, local security. Kódà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti welcome gbogbo private security tí wọ́n ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, tó túmọ̀ sí wípé bí wọ́n ṣe gba Olóyè Igboho wọlé àtàwọn local security, nígbà tó bá fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ wọn officially, a ò ní gbọ́ nǹkan kan tó ń jẹ́ ìgbénipa ajínigbé mọ́ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Kódà nípínlẹ̀ Ọ̀ṣun ní ìjẹta òde àná yìí, àwọn bàbá kan wọ́n pariwo síta, wọ́n sunkún síta àtọba ìlú táwọn Fúlàní lọ ká mọ́lé tí wọ́n fẹ́ pa, tọ́lẹ̀ pa gbogbo àwọn aráàlú nípakúpa. Gbogbo property wọn, ilé ní nǹkan kan, wọ́n dáná sun, wọ́n wọlé wọn, wọ́n fìbọn AA anti-aircraft wọ́n fi bà gbogbo ilé wọn jẹ́ débi pé wọn ò ní lè padà sílé mọ́. Kí dẹ̀ ló fà á? Bí wàhálà yìí ṣe ṣẹlẹ̀ tán, kò pẹ́ bóyá ọjọ́ kejì àbí ọjọ́ kẹta wọ́n kàn sí bàbá Olóyè Igboho. Bàbá Olóyè Igboho ò dẹ̀ fi wọ́lẹ̀. Nígbà tí wọ́n ti ń gbọ́ba aládé wà ń bẹ̀, wọ́n lé ọba kúrò nílùú, kárí imagine. Nígbà tá a máa fà á lọ fà á bọ̀, Olóyè Igboho wá, wọ́n máa pín fídíò lẹ́fẹ̀ẹ́ ìtẹ̀márí. Olóyè Igboho wá tú àṣírí tí wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ìlú tí wọ́n ń wò yìí, góòdù tó wà ń bẹ̀ ó kọjá wọ́n ní. Tábàtì ọgọ́ ní ká ọgọ́ wo lọ wò bọ̀, báwo ni àwọn tí wọ́n gbé bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé góòdù wà ń bẹ̀? Wọ́n ti ẹ̀ lè mọ̀ ná, because àwọn tó ti ṣèjọba sẹ́yìn wọ́n ti máa bù gbogbo ibi tí resources wà ní all over Nigeria. Wọ́n wá torí gold tó wà nínú ìlú yẹn, because of the deposited gold tó lọ ń ṣe sí ìlú yẹn, àwọn Fúlàní ajínigbé wọ́n pàdé àpò pọ̀ pẹ̀lú àwọn aráàlú kan tó jẹ́ wípé góòdù ìlú yẹn ló wà lójú wọn. Àwọn ló bá pàdé àpò pọ̀ ní Ọ̀ṣun bẹ̀ tí wọ́n gbé àwọn Fúlàní terrorist dìde tó ní kó bá wọn túlù yẹn. Olóyè Igboho sì ti yarí báyìí. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Olóyè Igboho ti kó àwọn local security síbẹ̀. Wọ́n ní tó ṣe máa kọjá kọ́ wọn. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyẹn, àwa Yorùbá náà máa bẹ̀rẹ̀ mọ́ ṣe tó wà. Kábíyèsí elédùn ṣe bíbọ̀ lẹ́yìn gbé dání. Àwa ò ní ìdìbọn káwa tó fúlọ̀ṣì gbogbo yín, ní ṣoríire. Ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń yánlẹ̀, ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń pe ohùn. Tílé alanu kádé gbogbo ọ̀tá mi, kílẹ̀ sọ yìí, ìbọn nìkan lẹ̀ yìí mọ́tò fi ń jagun. Pátápátá àárò, ìbọn, àdá, àáké, ọ̀bẹ, ìṣó, kẹkàn ṣo wọ́n yàn lórí, kẹ̀dà kẹ́míkà síra, àwọn nǹkan bẹ́ẹ̀ lẹ̀ yìí mọ̀. Àwa mọ tó jù yẹn lọ. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ló pé bí ogun òkólẹ̀ Yorùbá rí. Ẹ lọ bí àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe yìí, ẹ máa rí pé ẹ máa kábàámọ̀ ẹ̀. Àwọn bàbá yín tún máa dá fódíò ikú ẹ̀sìn ló kù náà. Àwọn bàbá ńlá bàbá yín, ẹ lọ bèrè tán. Nígbà tó kógun wá sílẹ̀ Yorùbá, àwọn bàbá máa ń kójú wọlé fún wọn. Àwọn bàbá tiwa wọ́n máa ń pa wọ́n nígbà tó bá ń pẹ wọn ni.
àwa tá a jọmọ wá wò pé wẹ́ẹ́ àrídà ti máa jagun mọ́ àwa ń wọ ọmọlúwàbí wọ́n pọ̀ wà Yorùbá gọ́ ẹ̀ ní ṣoríire tẹ́bàṣà ti ń bọ̀ ẹ̀ mú sọ̀tà ṣokoṣoko tó dání ẹ̀ mú gbogbo àwọn àgbààgbà tí wọ́n ń tì yín lẹ́yìn tí wọ́n ní kẹ́ máa pa àwọn èèyàn lọ́pàá púpà ẹ gbìyànjú kẹ́ mú lára wọn dání torí pé tẹ́ bá tún kógun wá sílẹ̀ Yorùbá tẹ́ bá pa wá èèyàn tó máa kú máa pọ̀ ògùn látàyé ń gbọ́. Oloye Igboho ti pe attention Ọ̀ṣun state government wọ́n ti pè wọ́n sí ọdún tó ìṣẹ̀lẹ̀ ní Ọ̀ṣun. Àwọn kan ò lè torí pé wọ́n mọ̀ pé góòdù wà bí kan kọ́ máa rán àwọn agbénipa ajínigbé apààyàn kọ́ máa rán wọn láti wá máa pa àwọn aráàlú torí pé wọ́n mọ̀ pé àwọn ò lè wá góòdù wọn lójú wọn wọ́n wá kọ́ fẹ́ pa wọ́n kọ́ kó ẹ̀wù sí wọn láyà kọ́ lé wọn dànù. Oloye Igboho ti dá sí wọ́n dẹ̀ ti pàṣẹ wọ́n ti ní láti wákàtí yìí lọ àwọn bọ́ìsì máa wà níbẹ̀ yẹn wọ́n máa ṣọ́ọ̀lù yẹn láti wákàtí yìí lọ pé Fúlàní tó bá bí aláìyá ẹ̀dá kó wá kó tó wá pààyàn. Fúlàní ajínigbé tó bá mọ̀ pé òun tó gbangba sùn lọ yẹ kó gbẹ̀bọ̀n kó máa bọ̀ wá pààyàn nínú yẹn ìgbéni níjọ́ ẹ̀ lè máa mọ tó ń pè Yorùbá. Oloye Igboho pé àwọn fún ara àwọn gan ò ní jí sí ìlú yẹn tó túmọ̀ sí pé ààbò tó péye ti wà nínú yẹn nìyẹn. Ohun tó ń pè ní jagunjagun nìyẹn. Ohun tó ń pè lẹ́ni tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ nìyẹn. Ohun tó ń pè ní akíkanjú nìyẹn. Ohun tó ń pè ní ọmọ Yorùbá nìyẹn. Ohun tó ń pè ní ọmọ Oòduà nìyẹn. Bàbá Òdá ṣe kódà nínú fídíò yẹn wọ́n tún pàkíyèsí bàbá wa Onírìṣà àti gómìnà Adémọ́lá because Governor Adémọ́lá Jackson Adeleke is a well-respected governor. Lára àwọn gọ́fúnà táwọn ọmọ Yorùbá tá respect jù nìyẹn torí pé àwọn ò kì í ṣe olóṣèlú is a politician fine but wọn kì í ṣe bí olóṣèlú ṣe mọ̀ pé ní Nàìjíríà àwọn olóṣèlú òjèlú ni wọ́n tẹ́bálẹ̀ wo bàbá wa Adémọ́lá Adeleke Jackson omi ti wà lámù kójò tó rọ̀ bẹ́ẹ̀ ni àwọn tó fẹ́ kí àwọn ìkọ́nà gómìnà tó fẹ́ àlàáfíà fọmọ Yorùbá ni a dẹ̀ mọ̀ pé Governor Adémọ́lá Jackson àwọn náà máa fún Oloye Igboho ní àtìlẹ́yìn financially and both financially, spiritually, emotionally, psychologically, in all aspects that matters. Wọ́n dẹ̀ fún wọn ní backing tó wà pa. Governor Adeleke àwọn boys tó Oloye Igboho fi ṣọ́ọ̀tù yẹn wọ́n lè ní nǹkan ìṣọ́ra tí wọ́n kò tí pọ̀ jù tẹ́yìn náà bá ra AK-47 tàbí tẹ́ bá ra machine gun tẹ́ gbé fún wọn kò ní jẹ́lu ẹnìkan ni wọ́n máa ṣọ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Oloye Igboho lè ṣe Chief Sunday Igboho have what it takes ọ̀fà kò sọ fún ọmọ owó bí owó àjọsọ àjọjì ni jagunjagun yàtọ̀ sí janujanu inú ilé ẹ̀dùn bẹ́ẹ̀ náà wọ́n bàbá Adeleke ẹ̀ mọ̀ ẹ̀ fọwọ́ Igboho ṣeré ẹ̀ kò yán Igboho kéré yes ntẹ́mi ẹni tí ó mọ̀ ní òmọ̀ ntẹ́mi mọ́lì ní sọ Governor Adémọ́lá Jackson wọn fi ọ̀rọ̀ ọmọ Yorùbá ṣeré kábàá tí wàá sọ pé Oloye Igboho kò yan wọn kéré bẹ́ẹ̀ ni lára àwọn gómìnà tó ṣètò pẹ̀lú Oloye Igboho ni Governor Adeleke wà mo lè ti kún yín sẹ́yìn ẹ ṣeun tó dùn mí ni ẹ lọ rárí Fúlàní ẹ ń wérí for what pẹ̀lú pé ẹ rárí ẹ ṣe gbogbo ẹ̀ náà ẹ̀yin lẹ wà ní governorship sí ẹ̀yin lẹ wà ní ipò governor sí torí pé wọ́n fẹ́ kẹ́ wọlé ẹlẹ́kejì kí ló wá ṣe ọpàdé àpòpọ̀ pẹ̀lú àwọn kan nílùú yìí ọlọ́pàá àwọn èèyàn nù ta ló máa rí pé ìjọba kan wà níta tó ń pa àwọn èèyàn báyìí tí ìjọba yẹn tó wá fẹ́ lọ ẹlẹ́kejì ìjọba náà ń dìbò fún wọn kì í ṣe irú ẹ̀ Oloye Igboho náà gbà kéèsì yìí sí wọ́n jẹ́ kẹ́ mọ̀ wípé inú abúlé báyìí ni ìbò tó pọ̀ ti máa jáde jù òótọ́ dẹ̀ ní ìbò òótọ́ gbogbo wọn ẹ̀yin náà tẹ̀lé ọba yẹn sọ kò ń ṣe ogun kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló gbé sórí afẹ́fẹ́ Oloye Igboho ti yarí wọ́n ní àwọn ò ní lajúlẹ̀ kí Fúlàní máa wọ ìlú yìí kó wá máa pa àwọn èèyàn wọ́n ní ìrẹ́jẹ nìyẹn wọ́n ní Fúlàní kí Fúlàní táwọn kan bá gbà sílé tó wá ran kó wá máa pa àwọn kan intelligent ń lọ lọ́wọ́ kódà mo fẹ́ lè sọ pé wọ́n ti mọ ọ̀pọ̀lọpọ̀ bí tó ti ń wà táwọn tó wọ́n wọn wá Oloye Igboho rẹ̀ ti yarí pé tó bá tún débi pẹ́kẹ́
àwọn á jọ wọ́n lójú ibi tí wọ́n ti wá tí bẹ́ẹ̀ wà di ewu díẹ̀ ló máa kú. Báwo ni ẹ̀yin ọmọ Yorùbá kan ṣe máa kó ayé jọ tẹ́ bá wà lọ gba Fúlàní ajínigbé agbénipa ẹ wá kó wọn wọnú ìlú tó máa pa àwọn èèyàn yín tó máa bá yín pa àwọn èèyàn yín nítorí pé ẹ fẹ́ wa kùsà, torí pé ẹ fẹ́ wa gold, ẹ fẹ́ wa lithium, ẹ fẹ́ wa uranus, ẹ fẹ́ wa californium, ẹ fẹ́ wa rhodium. Kí ló dé? Ohun tó jẹ́ pé tí àsọyé bá jọ wà, ohun tó pín in kí gbogbo ìlú yẹn kẹjọ fẹ́ máa wà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ lè wá tán. Gbogbo ilẹ̀ yẹn góòlù ni, gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà owó ni. Kí la wá ń sọ? So tí ẹ bá pa wọ́n kẹ́ lè wá góòlù yẹn, nǹkan tá à ń sọ nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ yìí ní orientation, ẹ kò wà ní political post ni, ẹ ṣe politician. Most of you ọ̀jẹ̀lú ni ẹ kì í ṣe olóṣèlú. Tẹ bá jó lóṣèlú ni ẹ mọ̀ pé ẹ lè sọ wọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn kẹjọ máa wà. Yes, but tó ipẹ́ fẹ́ ṣe ní winner takes all. Ẹ fẹ́ ṣe kó jẹ́ pé gbogbo ẹ̀ àpótí yìí nìkan ló máa lọ. Owó tẹ fi ń pé àwọn Fúlàní, tẹ fi ń rà bọ́ fáwọn Fúlàní, tẹ́ ẹ̀ ń ra ọta bọ́ fún wọn, tẹ́ ẹ̀ ń ra ọgbẹ́ fún wọn. Owó yẹn tẹ bá kó fáwọn aráàlú yìí wọ́n á fi ilẹ̀ kẹ́ máa gbòdù. Ẹ lọ rẹ tẹ̀sán rárá. Yes, òun nínú mi ṣe máa ń dùn pé Ìgbòho ṣá ọmọ Adéyẹmọ. Ìgbòho ní voice débi pé tó bá wọn ojúmọ́ góòlù tó bá fẹ́ wà wọ́n kó voice wọlé náà pa anybody wọ́n dẹ̀ wà kó tó fún wọn dẹ̀ lọ. Mélòó ẹ̀ tí ẹ̀ lè ṣe. Ṣùgbọ́n lóyún sọ ní gòkè ṣe lójú kò pèrè èèyàn. Àánú bàbá arúgbó yẹn ṣe Ìgbòho gan-an débi pé Olóyè Sunday Igboho láti máa sọ fún bàbá yẹn pé ẹ má wọrí, Ọlọ́run wà pẹ̀lú yín, èmi ọmọ yín náà wà pẹ̀lú yín. Láti wákàtí yìí lọ gbogbo yín máa kẹ́rù yín padà sínú ìlú yín. À ń bá gómìnà wa gọ́fúnà Adeleke Adémọ́lá Jackson bó jẹ́ ilé 50 àbí 100 ẹ bá àwọn ẹni kọ́ sínú ìlú wọn padà, because àwọn Fúlàní ti jẹ gbogbo ìlú yẹn run. Wọ́n ti dáná sun, wọ́n ti wó gbogbo ẹ̀ pátápátá. Ọwọ́ àwọn wa gold evidence wà náà pé gold ló wà bẹ́ẹ̀. Gbogbo nǹkan ìkéde rí la fẹ́ jẹ́ kí ìjọba kó bá wa dá sí. Ẹ bá wa fún olóyè ní bákọ̀, ẹ̀yin abiyamọ ayé ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa ṣàdúrà fún Olóyè Sunday Igboho, torí àwọn olórí burúkú kan wà tára ti ń ta wọ́n, torí pé wọ́n rí pé àwọn gómìnà wọ́n ti ṣe ìpàdé, wọ́n ti kórí pọ̀ lórí wọ́n ṣe fẹ́ fa gbogbo South West ní Olóyè Sunday Igboho lọ́wọ́. Ọmọ kò ti fẹ́ ṣẹlẹ̀ kan fáàmù sọ fún yín. Kò sí ọ̀rọ̀ tó gbómọ̀, kò kí ń ṣe ọ̀rọ̀ tó gbómọ̀. Eégún tó bá ti jáde síta ó ti kúrò ní àyíkú. Ohun tó bá ti pèlé kò ṣòro mọ́. Kí lẹ̀ sọ yìí? Eégún láàrin gbàgede. Kódà àwọn eégún kan wà tẹ́ni tí ò ṣọkùnrin gbọ́dọ̀ rí kò ní gbọ́ pámọ́ láyé ẹ̀. Ká máa sọ pé alájẹkù ìlú òkè tóbi títí ká pa òun má ka ó ṣèwò ìṣà. Ìlú tá à ń sọ yìí tó bá fẹ́ di kàràǹgídá ẹ̀yin oníṣẹ̀ṣe ẹgbówó jáde alájẹkù gbogbo ìwé àrùjọ̀nù nǹkan tó wọlé wá pa àwọn ṣe ìbọn àjọ̀nù ni wọ́n ní wọ̀nyí wọn mú àjọ̀nù ni wọ́n á bì ẹgbówó jáde. Káwá wò bóyá àjọ̀nù ìròyìn déèyàn tẹ máa mú. Káwá wò bóyá àwọn tó wá ń ṣọṣẹ́ yẹn ọwọ́ ní tẹ̀wọ̀n ní sórí rẹ̀. Ó sì ń ja yín jẹ ni. Tó bá yá rárá gbé mọ́ láwùn tó jẹ́ ṣòro yìí gangan tẹ fi dúró sórí gbogbogbò. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́lá jùlọ gọ́fúnà Adeleke Jackson àti gọ́fúnà ẹnjìníà Olúṣèyí Mákindé, God bless you sir. Wọ́n ti fàyè lẹ̀ kí gbogbo private security àti individual kọ́ ṣe kí ni kọ́ defend ara wọn, kọ́ defend the property wọn. Mo mọ̀ wọ́n máa play video yẹn. Tẹ bá fẹ́ rí ẹni kẹ lọ sí àwọn newspaper ẹ máa rí bẹ́ẹ̀. Torí àlè gbé nísìn
kí wọ́n fún wa strike lórí pé ká fẹ́ jẹ́ káwọn èèyàn wù púpọ̀ but ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa owó náà ń wá. Ẹnìkan wà tí mo rí tó upload fídíò yẹn tí mo lè gbé lọ́dọ̀ ẹ̀ bọ̀ mi ì ní gbé torí àwọn èèyàn owó náà ń wá. Tẹ́ bá lo fídíò wọn lásán wá fún yín strike. Dẹ̀ ní ṣèkọ̀kan ní Yorùbá nation kẹrí wọn bẹ̀ ní wọn bẹ̀. Wọ́n dẹ̀ fún Yorùbá nation fi ra mọ́tò fi ń kọ́lé wọ́n fi ń jẹ́yàn nílùú òyìnbó wọn ò lè wálé ẹ múra sí. Wọ́n bọ̀ Yorùbá Ìgbòho òòṣà owó bàbá dámì jẹ́ kọ́ mọ̀ 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 Ìgbòho òòṣà. Ìgbẹ̀gẹ̀gẹ̀gà gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ìgbẹ̀gẹ̀gẹ̀gà Ìgbòho òòṣà owó bàbá dámì jẹ́. Sunday ò ṣe é pa Ìgbòho ò ṣe é pa Sunday ò ṣe é pa ìṣètẹ́ ẹ̀ pa Abíọ́lá tẹ́ ẹ pawó lọ́wọ́ Sunday ò ṣe é pa ẹgbà káńfọ́ náà. Kò yí sí kí gbogbo ọba ilẹ̀ Yorùbá tó forí korí kó tó endorse èèyàn kan eré rẹ pé ni kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá kó tó forí korí kó tó endorse Ìgbòho. Ó jẹ́ kẹ́ mọ̀ pé akáto ni ọ̀dùn ni. Ohun tó lóye Sunday Igboho ń sọ ń gbà yẹn àti bàbá wa Professor Banji Akintoye àti bàbá wa Koiki Whitest Lion Academy ọmọ yín Mass BTV Ìyèdára Lady K etc. Àìwò tá à ń pa ń gbà yẹn òun ló ṣẹlẹ̀. Òun rèé look at it. Òun rèé ṣe ti wá gbà kó tọ́ láǹṣọ báyìí ṣe ti wá gbà pé lóòótọ́ president kan ní problem wa. Bàbá Tinubu kò ní bàjẹ́ fún yín o ẹ tú Yorùbá lẹ̀ ká máa lọ. Tó bá fẹ́ di kàráǹgídá òun náà ni bàbá Tinubu pariwo síta yìí wọ́n fẹ́ pa bàbá Tinubu kò sí rọ́ńbẹ́ newspaper gbé náà ẹ lọ wò. Bàbá Tinubu dìde pariwo sí pépà pé àwọn kàbá wọ́n fẹ́ pa àwọn Fúlàní terrorist kàbá wọ́n fẹ́ pa wọ́n nítorí fuel subsidy tí wọ́n yọ. Meanwhile gbogbo àwọn others tó ń campaign fún presidency gbogbo wọn náà lọ confirm pé táwọn bá débẹ̀ àwọn máa yọ fuel subsidy. Gbogbo wọn ló confirm pé ìgbésẹ̀ tí bàbá Tinubu yẹn right ìgbésẹ̀. Ṣùgbọ́n omi ti fẹ́ máa pọ̀ jọ ká lọ. Bàbá Tinubu tíwájú ò bá ṣe lọ èyí ṣe padà sí o. Káṣó tí Àbújá tí ó bá ṣe padà sí ilẹ̀ Yorùbá ṣe padà sí o. Ilẹ̀ Haúsá ní Àbújá o. And these people can do undo. Ẹ mọ̀ wọ́n dáadáa. Ọlọ́run ló yọ yín o. A ti sọ fún yín working leave ní kẹ́ máa ṣe o. Ẹ má gbéjọba lẹ̀ o pé bí ẹ lọ sí Ghana bẹ́ẹ̀ lọ sí Amẹ́ríkà bí ìlú kan tẹ wá hand over fún vice president à ń finá sówó ìrẹsù ni o. Láàárín 24 hours tẹ bá gbé fún Shettima á dàbí ìfẹ́ gbé fún Gumi ni. Kábọ̀ sí gbòsí kò tún wá ní tẹ̀yìn lọ́wọ́ mọ́ because bẹ́ẹ̀ bá ṣe ń bọ̀ nù ó lè nìkan arrest yìí tó lọ́wọ́ ẹ̀ ní àṣẹ yẹn wà lọ́wọ́lọ́wọ́. Sàrà tí kò lè dà Fúlàní ni wọ́n ń ronú bí èèyàn àwọn máa ń ronú bí màálù tó ń sìn ní. Òun lè jẹ́ pé tẹ bá pa ọmọ Fúlàní kò nílùú kò tẹ bá pa màálù rẹ̀ oh my goodness ẹ̀rọ òkú ṣáájú wa ni ó sì máa sọ wọ́n fáàlù màálù ju ọmọ tó bí wọn lọ kò fáàlù sọ fún mi. Àwọn màálù tẹ̀ ń wò yẹn ìyàwó wọn wà bẹ́ẹ̀ ọmọ wọn wà bẹ́ẹ̀ ìyá wọn wà bẹ́ẹ̀ bàbá wọn wà bẹ́ẹ̀ òun ló ṣe máa ń dùn tó bá pa because màálù gbọ̀ngàn lẹ bí wọn. Àwọn tó ń tẹ̀lé wọn tẹ̀ ń rí yẹn ṣùfà yóò di gbogbo àwọn yẹn. Gbogbo àná la kún àwọn fídíò kan tó jáde gbà kan tí Fúlàní bá wà lóṣù mélòó àìmọye fídíò tó wà lọ́wọ́ wa.
ẹ wò ó kí tó bọ́ sí ìpele kejì èèyàn mi ẹ má wò mí ràn wàhálà ti dé bọ̀ tá mi ẹ má jẹ́ kó dé gbàtọ̀ bá pa mí lẹ́ máa tó dá sọ̀rọ̀ mi ẹ má wò mí ràn ẹ má jẹ́ káwọn ayé fi mí ṣẹlẹ́yà mo sọ fún yín pélé tí mo wà wọ́n ti tà á wọ́n ti fọwọ́ lágbá mi lójú mi ìdẹ̀lẹ́ nìkankan lù yìí léèyàn lù ìgbọ̀n tó bá ní o jáde tó bá jáde wọ́n lè ja ẹnìyẹn wèrè tàbí kó ju ejò sínú ilé kó pa ẹnìyẹn dànù ó ti ṣẹlẹ̀ sí mi ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti pa ìlú ilé nítorí pé wọ́n fẹ́ kí n lọ tí mi lọ kó tó wá di bọ́ ta ní ìsìn àwa méjì ló kú bẹ̀ táì tí òun kó kúrò wọ́n ti fún wa ọ̀ọ̀nì 20 lọ fún wa dì ẹni women from now tí wọ́n wá da kọ́kọ́ máa dẹrù ọ̀tá mi síta ìmáàlì tèmi ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ owó tó kù tí mò ń wá sí is about tòtò owó tó ti já wálẹ̀ from 405 owó ti já sí 380 nísìnyí báyìí owó tí mò ń wá sí close to 600,000 owó tó ti lọ sókè ẹ má wò mí ràn ẹ ṣàánú mi nínú 2 million plus mo ti rí about 2 million something ó kún bí àbí almost 600,000 tó kù tí mò ń wá kí n balance kí n kẹ́rù mi kí n kó family mi tí n bá lè dúra mi ṣé kò lè dùn àwọn ọmọ mi tó wà àwọn ọmọ tó wà ní ṣé kò lè dùn ìyàwó náà kọ́ ẹ ṣàánú má wò mí ràn 021 41 68704 mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ ti náwó sí mi ení tere èjì tere ìkọ́ni 021 41 68704 021 41 68704 ẹni tó bá kò fi mí ṣẹlẹ́yà ìwọ tó bá fi mí rẹ́rìn tó fi mí ṣẹlẹ́yà tó mọ́ọ̀kì mi lágbára ọlọ́run ohun tó jù bẹ́ẹ̀ lọ ọlọ́run á gbé pàdé ìkọ́ náà ẹ má wò mí ní o tẹ bá rò pé owó tó ara káàtì mi kéré mi fẹ́ fún ní owó báyìí ẹ lè fún mi ní super sticker lórí YouTube channel mi tẹ bá lọ comment section ẹ rí ibi tó kọ tẹ́ǹkì sí super sticker àdìpọ̀ ẹni tere èjì tere tá a bá ṣàrúgbó ẹjọ́ nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ máa ń rò bóyá millions la máa ń gbà lórí ìjọba bá ńlá rọ ni àwọn fídíò tẹ́rí tá à ń ṣe ìní ìwà gan tó kì í wọ $1 tó bá sanwó ẹ̀ ìní ìwà $1 $2 ó wá pọ̀ $5 mìíràn la fẹ́ tu jọ ṣé ẹ̀ la fi bóyáwó àtọmọ ṣé ẹ̀ la máa fi sanwó skul ọmọ ẹ support wa ẹ má wò mí níwọ̀n ẹ má kó sú mi tẹ bá wù dáadáa ẹ̀rí bẹ́ẹ̀ ní mẹ́ta èmi fi bẹ́ẹ̀ ṣe fídíò pé ṣe tẹ́lẹ̀ èmi tí mo record fídíò 2 3 4 ìgbà nígbà máa ń ju 5 lẹ́gbàá mi tẹ́lẹ̀ kò dẹ̀ ṣe kókó sí àwọn information ẹ̀ mọ́ information sì yà pa but fídíò ẹ̀ kan tí mo ṣe tí bá ṣí owó ẹ̀ is more than 30,000 naira tí bá ṣe ní náírà owó tàbí tí mo ní ṣe fídíò ẹ̀ kan sí ẹ má wò mí lẹ́yìn ẹ support mi mo pariwo gbogbo nídìí mọ́tò gbogbo nídìí mo fẹ́ ra àwọn studio equipment ìgbà tí mo pariwo tó sún mi ni mo dákẹ́ táwọn ọ̀tá tó wá fowó lọ́ mi àwọn ṣetán láti gbé mọ́tò fún mi àwọn máa ṣí studio fún mi wọ́n á tún fún mi ní owó ìyàwó àtàwọn ọmọ mi máa kó wọn lọ sí ìlú òyìnbó ohun táwọn kan fẹ́ ni pé kí n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ against Yorùbá nation kí n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ against Sunday Igboho kí n bẹ̀rẹ̀ sí ní against gbogbo àwọn tí wọ́n fẹ́ kí Yorùbá nation dúró kí n máa support gúúpù táwọn èmi ò dẹ̀ lè ṣe ní tó máa jẹ́ dalẹ̀ Igboho Ọlọ́run jẹ́ kiri owó kọ́ ni gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ wa 99% wa tá à ń pariwo tá à ń jà fún lóyè tá à ń jà fún ilẹ̀ Yorùbá tá à ń jà fún lóyè à ń jà fúnra wa ni ọ̀pọ̀lọpọ̀ wa gun òrí gbòòrò rí débi tá a máa náwó fún wa lówó bẹ́ẹ̀ mi ṣe close mọ́ wọn bẹ́ẹ̀ kọ́lẹ́pọ̀ ṣe close mọ́ wọn but gbogbo àjọ ṣiṣẹ́ papọ̀ torí pé àfẹ́jẹ́ ilẹ̀ ìyá jẹ́ ilẹ̀ Yorùbá èmi tí wọ́n ń pariwo tí mò ń ṣe gbogbo ilé kò ní dá kínú mi má dùn ẹ jọ̀ọ́ ohun tó bá wọn anybody ní kó sọ ẹ bú mi ẹ kò ní oníbàárà ẹ gbé fídíò mi kẹ máa analyse ẹ̀yin lẹ́bù tí n bá bẹ àwọn ìyá àti bàbá mi lórí platform mi mo mọ̀ báwọn tó nífẹ̀ẹ́ mi ló wà bẹ́ẹ̀ so tí n bá ní kó ṣàánú mi ọmọ mo béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ìyá àti bàbá mi ni so tó bá wá ń ẹ̀yin tó yẹ pé wíwá tẹ wá sórí channel mi ẹ wá fi ayé ṣẹ́ẹ̀sì ní láì ṣe mi ẹ múra sí ẹnu ẹlẹ́wà lágbára Ọlọ́run
lágbára Ọlọ́run ohun tó ṣẹlẹ̀ sí mi ìtójú bẹ́ẹ̀ lọ á ṣẹlẹ̀ sí tọmọtọmọ lẹ́yìn tẹ́ fi mi ṣẹlẹ́yà tẹ́ bá gbọ́ àwọn voice note táwọn èèyàn sẹ́ǹdì sí mi but níwọ̀n ìgbà tó yẹ gbọ́dọ̀ ló gbé mi dìde ní ìgbọ́dọ̀ sunkún tó bá jẹ́ni tó lọ́kàn ní máa gbé tì mí aláàkọ́ lẹ́yìn bí wọ́n ti pa bí wọ́n pa wọ́n á ti sọ sẹ́wọ̀n bí wọ́n sọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n ayé ni o bí wọ́n sọ sẹ́wọ̀n wọ́n á ti ṣe oríṣiríṣi kan fún un ṣùgbọ́n torí pé Ọlọ́run ló gbé mi dúró mọye assassination attack tí mo ti escape ní Ọlọ́run ṣe pé iná ọmọ ń pa ẹ̀ náà gbogbo iná ọ̀lẹ́ gbọ́ sí gbogbo ṣe ń ṣẹlẹ̀ mi ìjẹ́ kí tí yín dì sí kó tó di pé mo sábò ní Nàìjíríà tí mo sábà bá wa ṣe Sunday Igboho ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti rán ìdù sí mi níjọ́ tí mo ti délé ayé mi ì tí ì rí bí àdán ẹ̀yà àdán tó yẹ pé abẹ́ ló máa ń gbà jẹun ìyàgbẹ́ irú nǹkan náà lòlù mi ì tí ì rí ibi tó ti ń tu bí ètò lọ́sàn-án gbọ̀ngàn àdán tó yẹ pé kò ń jáde lọ́sàn-án alẹ́ ló máa ń rìn èmi àtọ̀rẹ́ mi kan tí mi ní dárúkọ torí bó ti dolé ìgbélé mi may so rest in perfect peace ìyẹn ni Ṣóbàndé Kámílù Jagun gbogbo ilẹ̀ mọ̀ wọ́n tí mo interview wọn bí ẹ̀mẹ́ta sẹ́mẹ̀rin gbà kan tí mo sọ̀rọ̀ wọn fún yín tọ́nà àwọn ṣetán láti sọ́wọ́ pẹ̀lú ìsan alágbára làwọn náà ṣùgbọ́n ọmọ làwọn tún jẹ́ sípò ọmọ bíi tèmi làwọn náà jẹ́ sípò so kẹ́lẹ̀ kọ̀ pé òjò ṣeréṣeré wọ́n wà àwẹ̀ ọmọ wọn wà àwẹ̀ lọ́tọ̀ ló wà àwẹ̀ àdán nígbà tí wọ́n jọba ló ń sọ̀rọ̀ mo gbọ́ sáùdì kankan ni bí mo ṣe máa dìde tí mo máa yí báyìí mo kọ̀ ọ́ omi tó fọ́ sí gbogbo ara mi Ọlọ́run ló yọ mí tó bá yẹ pé mo fura kí n má dìde kí n yí kí n fẹ́ lọ nǹkan tó ń dùn yín ẹ mọ̀ eye contact wọ́n á kọ́ fọ́ ojú olúwa ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní olúwa ẹ̀ láàyè lágbára Ọlọ́run tèmi lè rí bẹ́ẹ̀ tí yóò lè rí bẹ́ẹ̀ wọ́n ṣe gbogbo yẹn wọ́n jẹ́ lọ ọmọ tó ń bá mi ṣiṣẹ́ wọ́n tún fún ní pọ́ìsì kó pọ́ìsì níbi tí mo ti máa lọ ra ibì kan wà tí mo ti máa lọ ra tábà ti dáná lé tó pọ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ á lọ ra fùfú bí àbí 700 àpọ̀ gan ta máa ń jẹ fùfú bí 700 á ra pẹpẹ súùpù yẹn bóyá bí 1003 tàbí 2000 wọ́n wá fún wa ní wọ́n fún wa ní tó wọ́pọ̀ wà ládùúgbò yìí wọ́n bá wa bu mi sínú ìgbà tó máa tóbi gan tó gbájọ máa jẹ́ níjọ́ yẹn gbogbo àwọn pọ́ìsì tí kì í fún mi bóyá lọ́pọ̀lọpọ̀ oúnjẹ òṣùlá kí ló wà ṣùṣùà ó dẹ̀ gbé èmi nìkan ni mo ṣì wá nílẹ̀ mo lè jẹ́ gbogbo àwọn tó yẹ kó wá kó dé kó wá jí wọn padà wá torí bàbá Olóyè Sunday Igboho ó níbi kan ta lọ ń gbà yìí táwọn tó bá lè lọ bọ̀ tèmi ti dé káwọn tó dé wá á kù pé èmi nìkan ni mo jẹ́ ìyàwó mi jẹ́ ọmọ mi jẹ́ ọmọ mi jẹ́ ìgbà tí màá jíjọ́ kejì báyìí hospital ni mo là á jù sí hospital kẹrin tó máa gbé ilé ìgbò ti lájú á pèsè nínú nígbà tó máa sọ fún mi wọ́n ní mo jẹ pọ́ìsì kí ni mo jẹ láàsì gbogbo oúnjẹ tó wà nù mí ni mo ti tí mi tẹ̀ mọ̀ pé ọmọ ìṣẹ̀lẹ̀ ọwá ibẹ̀ mo ti mọ̀ wípé kọ́lọ́ máa fi owó gbẹ̀yìn rọ kọ́lọ́ má jẹ́ kó wọ́n wa Ọlọ́run ló ní kí n ní àwọn change díẹ̀ nínú àkáǹtì mi àtàwọn káàṣì díẹ̀ kan tó yẹ kí n dá kọ́kùnrin ó máa para mọ́jú ìyàwó tó bá jẹ́ ìyàwó ẹ̀ tọ́lọ́ ń pọ̀ mọ́ ẹ̀ tó lè ṣe olóṣù àbí kọ̀ọ̀kan máa farapamọ́ fún oṣù òun ló kó omi tí mo kó tó fi títí tó ṣe gbogbo ẹ̀ ń da kóbìnrin náà níṣẹ́ lọ́wọ́ òun ló sọ ẹ̀ tó pọ̀ jù lówó ẹ̀ owó tó san ó ju 85% owó tó béèrè lọ ó wọ́n pè ọkọ̀ òun ṣe yàn bẹ́ẹ̀ hospital kẹrin àbí tí ìbá ṣe bí àkẹrin àbí karùn tó bá fẹ́ tó mẹ́fà àgbọn ni mo ti lájú wọ́n ní pọ́ìsì mo jẹ gbogbo oúnjẹ tí mo bì kalẹ̀ wọ́n fún mi nígbà mo lè gbé gbogbo ẹ̀ ni wọ́n fi wọ́n ṣe x-ray wọ́n ṣe gbogbo ẹ̀ fún very heavy poison tí ó bá ń ṣe pé ọlá Ọlọ́run pé mi náà tún jẹ́ ọmọkùnrin tí mo fẹsẹ̀ múlẹ̀ mo tà àtúntò ẹ̀kọ́ làbá máa sọ tó bá jẹ́ kó gbẹ̀rì kan àbí ọmọ kan bákan tó ní gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe bí ó bá ṣe kú dànù nìyẹn ọjọ́ ọmọ ẹ̀wọ̀n kan fi poison
wá ká wọn lé mẹ́ta wọn rán ètò sí mi wọ́n ṣe gbogbo ẹ̀ Ọlọ́run tí wọ́n lọ níbi tí mo ti sáwà ẹ̀ náà ibi tẹ́wọ̀ Ọlọ́run ti bà mí nìyẹn mo sá kù Nàìjíríà mo sá lọ sí lẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ mi ì tí ì lu ọdún kan mi ejò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ tí wọ́n sì mi mo fi Ọlọ́run kò sẹ́ni tó gbọ́ ní gbogbo àdó ní gbogbo eré àti gbogbo everybody ló gbọ́ wọ́n pa o méjì kẹ́lẹ̀ mọ̀ wípé ojú ń rí tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ló tún ṣẹlẹ̀ táàlì máa da ogun ẹ̀ síta òun ló ṣe máa ń dùn wa tá a bá láwọn tó ń ṣe mọ̀nàmọ́ná pẹ̀lú ìyàgbé tá a gbé dání òun ló máa ń dùn èmi pé nǹkan tó yẹ pé a ṣe káàdì táàtò ẹni tó lọlé mọ́ táàtò ẹni tó gbélé mọ́ táàtò ẹni tó gbébi tí wọ́n ti bí wa ibẹ̀ lẹ́yìn kan tí wọ́n á mú múfẹ́ǹtì yẹn tí wọ́n á fẹ́ fi máa wá ìlé wa just that. lẹ́ẹ̀kan sí congratulations to Yorùbá people ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin ará Ọ̀ṣun kì í kú oríire pàápàá jùlọ Ọ̀yọ́ torí pé gọ́fúnà Ṣèyí Mákindé ti buwọ́lù nínú wa máa dùn tí gbogbo other governors táwọn náà bá lè ṣe bẹ́ẹ̀ káwọn náà sign executive order ní gọ́fúnà Ṣèyí Mákindé sign ẹ lọ wò tó bá jẹ́ ọ̀pọ̀ pa ẹ lọ online wà ẹ fún mi online mo kàn mọ́ máa fẹ́ post ẹ̀ torí ti bá àwọn tó ṣe fídíò yẹn jáde ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá rí i pé ẹ lo fídíò wọn bóyá lọ́dọ̀ yín fídíò yẹn wá ṣe dáadáa ju tiwọn lọ bóyá àwọn upload ẹ̀ kọ́ rí bóyá bíi 5,000 view tàbí 10,000 view tí wọ́n bá upload fídíò bẹ́ẹ̀ yẹn táwa ní bóyá bíi 500,000 view 200,000 view ó máa wọ̀ wọ́n lójú máa fún wa ní strike so that gbogbo tó sọ fún fídíò yẹn á lè wá sọ́dọ̀ wọn èèyàn wa kan ti ṣe fún mi rí òwe náà lẹ́mọ̀ nígbà ìwà gbàgede kan ti ṣe fún mi rí nígbà tí mo lo fídíò wọn gbà kan tẹ bá rántí tó ní táyé tí mo lò kankan kíní kankan tó strike tó dì mọ́ ní táyé nígbà yẹn tẹ bá mọ ẹni tí mo lose ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí ṣì wà táwọn kan fi máa fún àwọn èèyàn strike ni àwọn tó fún mi strike nígbà yẹn bí mo ń sọ̀rọ̀ mo fi Ọlọ́run búra bó ṣe lè fún ọ ní strike ní 10 ìyàbá gbàgede bọ̀ ẹ̀kọ́ ẹ̀mí ò ní ṣe bẹ́ẹ̀ torí èmi kì í fowó ya owó ọ̀rọ̀ ló débẹ̀ ìbá wá sọ̀rọ̀ ẹ̀ at least gbogbo àwọn fídíò tí bàbá wa Oloye Igboho ṣe èmi mò ń ṣe gbogbo fídíò yẹn 99% àwọn fídíò tẹ́ẹ̀ rí níta èmi mò ń rékọ̀dì èmi mò ń kọ́kọ́ post ẹ̀ so kò sí blogger tó ń follow Yorùbá Nation tí mi lè fún tí mi ní agbára láti fún ní strike mi ìfẹ́ mọ̀ kó kọ lo voice lásán tí wọ́n fẹ́ fún ẹ strike máa fún ẹ but èmi ò mi ní fowó yọ owó àwọn náà mọ̀ lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ fún mi ṣèbá tó yọ sọ̀rọ̀ kódà tí wọ́n tún bá àwọn ọ̀gọ̀dọ̀ ọkọ̀ wá sí bó ṣe ẹgbẹ́ bí àmì ìpadà sí àbẹ̀kọ̀ life goes on ẹ ká máa ṣe dáadáa nítorí ọ̀la nobody knows tomorrow. Fídíò tó fún mi ní social media owó tí wọ́n ti nínú tán wọ́n á ti nínú tán náà bọ̀tún tó fi bàjẹ́ lọ́dọ̀ tèmi ó ju fídíò kan lọ tí bá jẹ́ èèyàn burúkú mi mo lágbára láti fún wọn ní strike more than 10 I swear to God Almighty tó bá dàbí irọ́ mo lè ya dashboard kí n ya copyright kiri mi fún mi ẹ̀rọ àwọn channel tó kódà more than 200 channels mo lágbára láti fún ní strike àfìgbọ́n tó bá gbé fídíò Oloye Igboho ìwọ́n tó bá ti gbé ọmọ pé mo lè fún ẹ strike take down strike YouTube tó bá ti fún ẹ strike 3 má padà bọ̀ channel tẹ́lẹ̀ ẹ̀rí mọ́ àfi tẹ́lẹ̀ ẹ bá yọ strike yẹn kábàáyé tí wàá sọ pé ẹ tó fún ní 6 àbí 7 àbí 10 àti exist channel yẹn ọwọ́ ẹni yẹn ló wà pẹ̀lú ìwé ní fowó yọ owó láéláé bàbá ṣoko tí ṣe fún mi nígbà tí kúrúkú tí ó bọ́ dáàrin wa tó lọ interview Ìgbòlùjà tó interview Àbíjà tó interview àwọn Hollywood actors tí mo lè mọ̀ pé àwọn bàbá wa Gani Alágbàlá Ọba Nuhu
bàbá wa Ọ̀túnba Canada àtàrí àlùmọ̀ọ́rùf tó ń ṣe yán bí ọkà àdísì àwọn ló sponsor bàbá yẹn gbà ẹ̀ tó gbọ́dọ̀ máa bá àwọn èèyàn wọn tó máa ṣe fídíò káàkiri tí wọ́n tún tọ́lẹ̀ fún wọn ní helping hand débi pé tí mọ́tò wọn bá bàjẹ́ àwọn ló ń tún ṣe nígbà yẹn gan wọ́n plan láti ra márúwá fún wọn kó máa ṣiṣẹ́ kó fi máa pawó bàbá ṣogbó tí fún mi ní strike mẹ́sàn-án wọ́n palẹ̀ gbogbo channel pátápátá wọ́n dẹ̀ padà gba 200,000 lọ́wọ́ mi kí wọ́n tó ṣe sílẹ̀ Olóyè Igboho pé wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ at the end of the day wọn ṣe kan tó léyè sọ wọ́n padà gbowó lọ́wọ́ 200,000 cash wọ́n ti ná tọ́nà ìyẹn dẹ̀ ti lọ tó yẹ Yorùbá ti máa ń sọ wípé today goes tomorrow come gbogbo àwọn tí mò ń dárúkọ yìí nísìnyí mo lágbára láti fún wọn strike tó ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò tí bàbá Oloye Igboho tó ń ṣe dẹ́rìn rí mu wà pẹ̀lú wọn everyday àfẹn tí ó máa lo fídíò wọn nìkan bóòdù ẹ̀lúmọ̀ tó ti lò sẹ́yìn náà kọ́ tó dẹ̀ ti yọ ẹ wo ẹ kẹjá máa ṣe dáadáa oore ló pé ìkà ò pé oore ló pé ìkà ò pé kí ni mo sọ nídìí ọ̀rọ̀ ń pé ẹ jẹ́ ká máa gbéra wa ẹ jẹ́ ká máa ran wa lọ́wọ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ ìrìn àjò tá à ń rìn kó má bàa di times 10 mọ́ wa lọ́wọ́ èyí ni Oloye Igboho ṣe dìde lọ́yọ́ àtọ̀ṣù kátúrà lágbára mi kó náà tún dìde ní Oǹdó Èkìtì kátúrì mi Ọ̀yọ́ kátúrì mi Ògùn Èkó báwo ni ìbá ṣe dàgbà àwọn arẹ́lì tó wọn kó dìde ẹni tó tún wá dìde kàkà kí ó gbá tún kún lọ́wọ́ ẹ̀yin kan tó wá fẹ́ máa nọ́ọ̀kì wọn níwájú bàbá Tinubu òfò lẹ́ẹ̀ṣẹ̀